وآتاكم من كل ما سألتموه. ẹ̀dẹ̀ ọlọ́run ọlá gbogbo tí ẹ bá béèrè lèmi ọlọ́run fún yín kódà ẹ béèrè nǹkan mi ọlọ́run ìṣòro. وإن تعدوا نعمة الله لا تحصوها. قال وإن تعدوا نعمة الله لا تحصوها. bẹ́ẹ̀ wá lè máa ta ìkẹ́ mi ìyẹ̀rá mi àánú mi lára yín mo ti da yín náà tó sùn wa is uncomfortable ẹ̀rí kan. والله لا تحصوها. mo fún yín làákàyè àlàákìlù mo ní ọmọ ṣiṣẹ́ làákàyè lẹ́fù òde ọlọ́run ló ń sọ yìí làákàyè ọ̀tọ̀ ní búrẹ́ẹ̀nì ọ̀tọ̀ ní làákàyè ọpọlọ ọ̀tọ̀ làákàyè ọ̀tọ̀ ìmọ̀ ara wa yìí lẹ́nu yíwa ọlọ́run bá dé máa kàlẹ́ rà ní ẹ̀ẹ́dì kàtó. وإن تعدوا نعمة الله لا تحصوها. ẹnu kan lójó yìí ilẹ̀ fi ń jẹun ẹnu kan lójó yìí ilẹ̀ fi ń sọ̀rọ̀ ẹnu kan lójó yìí ilẹ̀. من كل ما سألتموه. alẹ́ mi dúpẹ́ alẹ́ mi jẹ́ lẹ́fìlà ó jẹ́ lẹ́fìlà ẹsẹ̀ wá àìsàn wa yọjú sí wọ́n ti kó ebi tó ní ìrẹ̀lẹ́ lọ́wọ́ fi ṣe gbogbo kẹwọn yìí kí ni tó ẹsẹ̀ ló kú yìí alẹ́bi ni wà áìsà afẹ́lẹ́ àtúwò àtẹ̀ṣàkùwà ńlá ní yẹ́rú tí ọmọ dúpẹ́ wọlé yìí pọ̀ ìjọ dúpẹ́ wọlé tiẹ̀. وآتاكم من كل ما سألتموه. Olétí etí ní sì ń ṣiṣẹ́, olójú ojú ní sì ń ṣiṣẹ́, ọlọ́wọ́ ọwọ́ ní sì ń ṣiṣẹ́, ọlẹ́sẹ̀ ó sì ń fi rìn dáadáa àbílẹ̀lá. Onímú gbogbo bí kankan bá bẹ lọ́jọ́ ìpínlẹ̀ sí ìmúlẹ̀ ó sì mọ̀ níbi kankan ń múlẹ̀. Mo wá dáwọn kan ro àwọn ọgbọ́n kankan. Kọ́dà wọ́n bá sùn lérí ìgbẹ́, agbẹ́bá ló gbé ìgbẹ́ ní àlàyé. Wọ́n gbọ́. Ìtí ní ẹgbọ́n mi ìfún. وإن Ìjọ òdúgbò rẹ̀ lọ. تعدوا نعمة الله لا تحصوها. وإن تعدوا نعمة الله لا تحصوها. Ìjọba ọ̀rọ̀ gbà lára wa. Atẹ́gùn nífẹ̀ẹ́ fánù. Òun kọ́ ní atẹ́gùn. Èyí tọ́rọ òun fẹ́ fún wa náà ní bá wa jù sí wa dáa. Bẹ́ẹ̀ni ọlọ́run. بارك يا الله ربي لك السلام. ألم يتولوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار. Àmọ́ wèèyàn, àfìgbàgbọ́ ni ọlọ́run mọ́lẹ̀ ìlú wa, alákòóṣìṣì ìlú wa. Àtúntọ́rọ̀ ló ṣe ẹlòmí òsì lọ. Ìwọ́n dìde, ojú kò láì farati kankan. Ẹlòmí ni jókòó báyìí, mo jókòó láì farati kankan, ó lè jókòó wákàtí mẹ́fà. Àwọn kan sì ń bẹ̀rù òtó bẹ́ẹ̀ àfi wọ́n farati nǹkan. Ẹ̀dá bíi tiẹ̀ náà sì ni, ìjẹ́ ìwọ wá dúpẹ́ owó ọlọ́run ni. Mo fáwọn kan lójú, ètò ìdí ẹ̀rí náà mo ti ní, mo fẹ́ kó mo tiẹ̀, ìjọ wọn ti pè nínú ìrírí náà. Ìwọ́jọ́ wa yàn lójú pẹ́ owó làwọn wá kì í. Àwọn aláǹtí nítòsí ìdówó lọ ọlọ́run sì fún wa lọ́fẹ̀ẹ́. Òun àlàáfíà ó ju gbogbo nǹkan lọ. Ó sì fún wa pẹ̀lú akọ́kọ́. Àwọn kan bẹ nínú ẹ̀dá ọsibítù lọ́wọ́ ọsibítù ni wọ́n fi ń mí. Ọsibítù ọwọ́ afa ọsibítù rẹ̀ nígbà yìí ń fa lọ bí ọba gbé lọ bẹ́ẹ̀ ló. Wọ́n wá pé bó ti wọ̀ ọ́ ìjọ dúpẹ́ ọlọ́run ní nítorí. واشكر لربك إن أعطيت نعمته. وكل نعمة ربي تعجب الشكرا. وكل نعمة ربي تعجب الشكرا. Àṣàdúrà níṣe nǹkan mẹ́ta lásìkò bàbá ti ké mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́run kò ti lò fáwọn ẹni àná lò fáwọn náà. Òdodo nínú fún àlámà tó mẹ́tẹ̀ẹ̀ta bàbá tó lò àlámà wà lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta máa máa tó. Ìlàbá mi pé làkọ̀dìjà kan nà kẹ́rì sí wálé ìlà àfẹ́ àmì wàkùnrin sí òun.
òun ní fọkànbalẹ̀ ọlọ́run ṣàfihàn gbogbo ọlọ́kànbalẹ̀. ọlọ́run fi alọ́kànbalẹ̀ àwọn tí ò ní jẹ́ àfọkànbalẹ̀ ọlọ́pàá ọlọ́run tó aṣọ́nà ká má lọ ìnáwó ní àìní fọkànbalẹ̀. nígbà Nàìjíríà rí àìfọkànbalẹ̀ nínú wọn gbà wọn rí sáwọn náà àwọn náà gbẹ tí wọn kọrin ní kí gbogbo aláṣẹ wálé. Dangote olóhùn ṣe nìkan náà nìkan òun náà òun lúkọ wá wò wá lẹ́yìn pé àwọn táríkọ Ọlọ́run ọdà ń tà mọ sí náà ìtàwọn tí wọn ń ta tí wọn ní 1,000 kìíní kan ọdà ìgbé Dangote tí mo ṣe tì ní ìmọ̀ta fún yín ní 600 òun náà wí bẹ́ẹ̀ dájú gbogbo tó ní òun náà lẹ́bàá ní fúláwà òun náà ní bẹ́ẹ̀ ní sìmántì yẹ wà á dẹ̀dọ̀ ní dé tó ń lọ sí ni àwọn tí wọ́n bá wọn ọ̀túnra ti ẹ̀ mọ́ àwọn ọmọ ọlọ́wọ́ là ń lo èkó ni èé ṣe kí ló tún níjà a ní nǹkan ní kí mú wa wá láàmú àlọ́ Amẹ́ríkà lọ́ra àṣepọ̀lẹ̀ yìí láàfin àmú ni àìsí pọ̀kànbalẹ̀. wọ́n kúrò sí yòyò wálé yìí láàfin àmú ni. wọ́n yìí láàfin àmú ni. ẹ̀ ń jẹ́ báyìí náà wípé. wọ́n yìí láàfin àmú ni. wọ́n yìí láàfin àmú ni. wọ́n yìí láàfin. òun ló fún pọ̀kànbalẹ̀ á kéyìn. àṣẹ ọkùnrin sí yóò ń gbìn ní bíjàní ìṣàdáyé. وكرسي ينجي من جميع الشدائد. كرسي ينجي كذا لا بأس له. وما نكني ينجيني أبدا ينجيني ويوم لا بيجميع الشدائد. هو بيقول تيجي يقول سيرك هو وايوالي تاني لمن وايوالي. أفهم تقول من كذي أقصده أفهم تقول كسيلا لا سيكي لا توارا àwọn ọmọ tó jẹ́ pé ìgbàlú gbogbo ọ̀dájú pé ọ̀sẹ̀ tí ò ní wọn. wàkúrí sí yòyò wàkúrí sí yòó wàkúrí ní níjàmí ìṣẹ̀dá yìí. wàkúrí sí yòyò ní níjàmí ìṣẹ̀dá yìí. ọlọ́jẹ̀ akramakallah abẹ́dẹ́gbẹ́dẹ́lá adébí àdúrà àtàǹgà fúlàní ẹni tí sì bá tiẹ̀ yóò tún bá tiẹ̀ ẹni tí ń gbìn yóò tún tàn ẹni tí ń ṣe kéka rẹ̀ yóò tún ṣe kéka rẹ̀ lórí àwọn ọ̀nà ọ̀kan wá bẹ òun wà fìlẹ̀ kọ́lùdì láti mú ọkàn èyí tí wọ́n láti mú ọkàn rẹ̀ kọ́dà èmi ìwò tó máa bàjẹ́ kíra ìwọ̀lọ́ èmi náà mo sì ṣe rẹ̀ ẹ olú sí ní ìwọ̀lọ́ pásítẹ̀ fúrúgbà ọ̀rọ̀ sọ àwọn ìlú débẹ̀ mọ́ gbogbo ẹni wọn tí ẹsẹ̀ ti rẹ́rìn kò láfẹ́ ẹsẹ̀ tó lọ pọ̀ ní mo fi dídì wọ́ òun ẹni wọn tí ẹsẹ̀ ó fàwé fàdé kò ní sí lọ́dọ̀ ọ́ èmi náà mo sì ń léyìn láti ikú tó tọrọ mi ní lásìlè yàtọ̀ àwọn ibi tí wọ́n lè tọ́ wálé èmi náà ní wájú ní kó báyìí ọlọ́ kò ní sí lọ́dọ̀ ọ́ ní wọ́n tún bá sẹ́ni pọ̀ kan rẹ̀ bàjẹ́ àwọn ọ̀nà tí ẹsẹ̀ wá gbẹ́gbẹ́ ẹ̀yà abatẹ̀yẹ̀ lórí ẹ̀rọ yìí àwọn ará ẹ̀rìn so oníkàrà nǹkan tó ń wájú Ọlọ́run ni àníkàrà wà nínú Ọlọ́run bọ̀bá torí jà wọ́n lákàtú nínú nínú àṣírí bọ̀bá torí jà wọ́n àwọn ọmọ wà nínú òfò máa ń ẹ̀rọ kí ni àwọn ẹni ṣe ẹ̀mọ́ ẹ̀dí èso ṣètàlẹ̀ tàn wọ́n pọ́n jẹ́ ọlọ́run ká sọ́wọ́ kó lára wọn ẹ̀ ní wọ́n ara yín tó tẹ̀lé ọlọ́run ti dá yín ẹ mọ́ gbogbo asọ́kù lára ẹ̀ rọ́ọ̀mù ní ẹ̀yà ẹ̀sọ̀ kalẹ̀ láyé wọ́n ní òun gbé ọ̀gbẹ́ yín rí ògbẹ́ ní wọ́n ọmọ tí jẹ̀gbẹ́ àgbàmọ́ sẹ́rọ̀ èso ni wọ́n jẹ́ tẹ́lẹ̀ kí ní ṣe ọlọ́run kò sí tọ́lẹ̀tì ní ẹ̀sọ̀ kalẹ̀ láyé ẹ̀wọ̀n tí wọ́n ṣe ẹwà wo tèmi rẹ̀ sí láì wẹ̀sẹ̀ ní rẹ̀ ìlú gbogbo ní kẹlẹ́ ní ogún kàtó mọ̀ ọgbọ̀n jùmọ̀ nísìn wọ́n ní ọwọ́ tó èèyàn mélòó tẹ̀ ti pa ó dùn bá kà ẹ̀fẹ̀ tó bí ìyẹn wò ọlọ́pàá wa ní kálẹ́pà gbẹ̀yìn ọlọ́pàá dà láwọn kó bá wọn sí ìlú bàtà àwọn kó káwọn yẹn lọ́wọ́
pé èyí fi ṣiṣẹ́ ní èyí ti dàgbà àti mọ́lúwá àti kópa ọlọ́pàá tó ẹ̀ṣọ́ wa. wọ́n padà gbé wọn lọ wọ́n ṣe tí wọ́n ṣe tán lóru wọ́n wá darí lọ wọ́n wá nínú dájú ọ̀kan wá lọ́gbọ́n ọyọ bàtà lẹ́sẹ̀ ọ̀sọ̀ wọlé gbódódódódódó bàtà mi lọ́wọ́ wọ́n lọ nígbà tí èké ti mú igi wọ́n ní àwọn ní abẹ́rẹ́ lọ́kàdà ìtàlú ilẹ̀ ẹ̀dẹ́gbẹ́ tí ọmọ ní àṣẹ àdágbẹ́rẹ́ wọn wọ́n yọ ọ̀dà olóhùn wá di orí ẹ̀dá ẹ̀ẹ́dẹ́gbẹ́ nǹkan ọlọ́run sì bí wọ́n takú fún nàdàn لا تصيبن الذين ظلموا منكم خاصة ẹgbẹ̀rún fìdí ní ọlọ́run tó ti pé لا تصيبن الذين ظلموا èyí ṣe pàṣẹ tó bá ṣàbòsí mú ilé kan خاصة àwọn ìkẹ́kọ̀ọ́ níbi àlejò gbogbo ilẹ̀ ìlú ẹ̀ à ń kún níbi àbára àti jẹ lọ́dọ̀ rẹ̀ àti mu lọ́dọ̀ rẹ̀ àti iná lọ́dọ̀ rẹ̀ àti mu lọ́dọ̀ rẹ̀ ọ̀rẹ́ mi tí mo ti rí gbẹ́ lábẹ́ àyípadà mo ti dé lẹ́tọ̀ọ́ alájà tí wọ́n fi gan-an tabawo is going to 19 years ẹ̀jọ̀ mọ̀ ń pọ̀ lọ́la torí mo ní mọ̀láàdì kan ní Ìlọrin màá fẹ́ kẹ́ ẹ bá mi lọ ẹ̀yìn mọ́ náà bọ́ ọba yìí lọ olùkọ́ ẹ̀dì ọ̀nà ẹni àti rí pẹ́ ó ṣòro nísìnyí ẹni à ń gbé ojúmọ́ náà bà wá lẹ́nu kájọ́ pé àti rí pẹ́ ẹsẹ̀ ní láàrin bàbá tó wọ̀ tí wọ́n lọ́wọ́ sí ọ̀pẹ ẹni ìmí ni tó ń bọ̀ àwọn ọ̀pẹ ní ọlọ́run lọ tó kò kò sí ọlọ́pàá sàwọ́ láàrin ọdún wọ́n sàfún ní gbogbo ọ̀rọ̀ sàánú ọlọ́run wọ́n kẹwàá kó ọ̀dọ̀ wá yáyé àwọn ọmọ wọn dá ju tiwa lọ yọ̀ọ̀rọ̀ àwọn ọmọ ọlọ́run ju tiwa lọ yẹ̀wọ̀n ọláyé ń lò pẹ̀lú ẹ̀sìn ọlọ́run ju tiwa lọ ìsún ọlọ́run àwọn ọmọ wa jẹ́ ju tiwa lọ. بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فان تولوا فقل حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم آمين بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. آمين. بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض ما الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم. آمين 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 gbogbo onírìn àjò ọlọ́run sọ wa lọ sọ wa bọ̀ gbogbo onírìn àjò ọlọ́run sọ wọn lọ sọ wọn bọ̀ pẹ̀lú tí ń gbọ́ ilé lọ tí ń jọ